agogo. Nírú àkókò yìí tí a bí olùgbàlà kan fún wa, Association of Nigerian Broadcasters Lagos State Chapter tó ń ṣe àkójọpọ̀ independent presenters, freelancers, media owners àtàwọn òṣìṣẹ́ rédíò àti TV ló ń pe gbogbo èèyàn síbi Ambrod Lagos Christmas Carol 2023 pẹ̀lú àkọlé The Reason for the Season, Spirituality, Thanksgiving, Fun Fair and more lọ́jọ́ Monday 18th December 2023 nínú Èkó Multipurpose Hall, Radio Lagos, Agidingbe, Ìkẹjà. Oníwàásù Pastor Sam Ojo, Baba Authority. Ìfigagbága orin kérésì láàrin àwọn ìjọ tí a fìwé pè. Àwọn èèyàn kàǹkàǹkà máa wà ní ìjókòó láti ṣe onígbọ̀wọ́ ètò yìí 0803-802-9962. Àwa sì ti rí ìràwọ̀ rẹ̀ láwọn sánmọ̀, àwa sì wá láti mú ẹ̀bùn fọ́ba tàbí fún wa. Ambrod Lagos Christmas Carol, ẹ máa yọ̀.